ọmọ Yorùbá ó tún ti ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ Àkúrẹ́ again ló ti ṣẹlẹ̀ o nílùú Àkúrẹ́ ló tún ti ṣẹlẹ̀ àwọn Fúlàní yìí agbésùmọ̀mí kidnapper apààyàn ó sì ti pa àwọn èèyàn wa mẹ́ta kan l'Àkúrẹ́ ní Tàfà Ìjàkùmọ̀ Ìgbàtòrò Àkúrẹ́ West ibẹ̀ wọ́n ti pa àwọn tá à ń sọ yìí àwọn ọmọ Yorùbá ó tún ti ṣẹlẹ̀ o ayédà tiwọn kílẹ̀ ń wò láti ẹ̀yìn náà nínú tó lọ ó ní ìyàwó rẹ̀ tí wọ́n pa l'Oǹdó tẹ́ẹ̀ ti gbọ́ ààrí kẹ́ gbígbésẹ̀ yẹn kan tí òṣù tó parí ó ti pa èèyàn again Oǹdó ṣe náà tún ní o ayédà tiwọn kí ló dé àgbọ̀kẹ́ gbígbésẹ̀ yẹn kan o inú òta tún wọ̀ ní ìsìn ẹ wò òní ni May inú oṣù kẹrin ó ti pa àwọn èèyàn mẹ́ta ní local government ní Àkúrẹ́ West ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí ti pa àwọn èèyàn àwọn Fúlàní náà ní o tó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn lẹ̀ ń wò lórí inú ìmáwòrán tí wọ́n gbé sórí ọ̀kadà yẹn tí wọ́n pa ara ẹnìkan náà tí wọ́n pa ló gbé sórí ọ̀kadà yẹn ni wọ́n gbé sí gbangba gbogbo lọ government office òun ẹ̀wù yẹn lórí àwòrán tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin aráàlú náà á ti pariwo fún yín á ti sọ fún yín nípa àwọn pípì wọn ò fẹ́ràn yín ẹ yé dìbò fún wọn mọ́ ẹ yé tẹ̀ka fún wọn mọ́ gbogbo ẹni tẹ́ ń pa owó èmi ló kàn how market tó ti wá kàn yín tó sì gbóni mọ́ kàn yín báyìí nǹkan tó yẹ kó kàn yín náà ní pé kó mọ pa yín àbí nǹkan tó yẹ kó kàn yín náà ní pé kó mọ pa yín àbí àwa sì pariwo fún yín wípé àwọn pípù yìí wọn ò fẹ́ràn yín ọgbọ́n àti wá gbàgbọ́ lọ́wọ́ yín ni wọ́n ń lè tí ẹ bá ti tẹ̀ka fún wọn tẹ́wọ́ pa lẹ́yìn yín ni wọn bá parí tẹ́lẹ̀ nìkan kàn wá tí bá ké fún yín ẹ̀kọ́ tí kún gbọ́ ṣé ó ṣe àtúnṣe rẹ̀ ní ìsìn àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde èyí tí ń ṣẹlẹ̀ ti pọ̀ jù Oǹdó èdè tó ti ṣẹlẹ̀ o èyí tó ń ṣẹlẹ̀ ó ti pọ̀ jù kí ló dé ọjọ́ ìrẹsẹ̀ gbélé ìdá ayédà tí wọn ẹ máa ń wọ àwọn tó dìbò fún yín ẹ máa ń wọ̀ níhàn tẹ́bí àwọn náà ni wọ́n dìbò fún yín tẹ́bí torí tí wọ́n lè fi tìjọba tó wá dákẹ́ bọ̀ wọ́n ní káwọn fúlàní ọmọ pa wọ́n nípakúpa tó dáa nígbà tó bá gba méje lónìí mẹ́jọ lọ́la méjìlá lọ́tùnla àwọn ogun ọlọ́kùn nílùú mọ́ àwọn ogun ọlọ́kùn tìjọba lé lórí kò dáa kọmíṣánná Ondo State kí lè ń wò wọ́n ti fẹ́ pa àwọn ará Oǹdó tán kò dáa ìdílé lẹ́tà fi ń pariwo fún gbogbo ọmọ Yorùbá wípé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan láàrin ara wa Nàìjíríà kò lè wọgbọ mọ́ Amẹ́ríkà wọn olóṣèlú ọ̀tán wá Nàìjíríà kò lè wọgbọ kan mọ́ ọ̀nà kan tó so tàbí lè dẹ́kun bí àwọn Fúlàní ti ń pa wá ní wípé ká jáde kó lábẹ́ location 9 ká jáde kó lábẹ́ Nàìjíríà ká lọ dá ìlú tiwa gẹ́gẹ́ sílẹ̀ òun lọ́kọ̀ wọ́n fi balẹ̀ ọmọ Yorùbá tí ní yóò pọ̀jù báyìí tí ní yóò pọ̀jù ẹ̀yin ará ìlú ẹ má dúró tẹ̀tẹ̀rẹ̀ mọ́ ẹ defend ara yín lọ́wọ́ àwọn gbésùmọ̀mí yìí ẹ defend ara yín lọ́wọ́ àwọn agbẹ̀míyàn ṣòfò yìí ẹ má jẹ́ kó pa wá mọ́ ẹ defend ara yín náà ẹ̀yin náà wò ó tí olójúmọ́ rẹ̀ mi kò sí tọ́kan tí ilẹ̀ Nàìjíríà mọ̀ ká má gbọ́ ìròyìn burúkú lórílẹ̀-èdè yẹn àràdá ilẹ̀ Yorùbá làdí wá ń gbọ́ ìyẹn jù ilẹ̀ Yorùbá òun làdí ń gbọ́ ìròyìn burúkú yẹn jù kí ló dé tí wọ́n ń sọ ọmọ ẹ̀rí kẹ̀kẹ́ pa ni bí ṣé wọ́n ń sọ ọmọ ẹ̀rọ kí kẹ̀kẹ́ pa ni ọmọ Yorùbá à ń pariwo fún yín gbogbo ẹ̀yin bàbá wa ìmọ̀mọ́ wa tẹ́ ń tẹ̀ka fáwọn olóṣèlú yìí ẹ má tẹ̀ka fún wọn mọ́ ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín lẹ̀ ń kó bára yín ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín lẹ̀ kí wọ́n mọ̀ pa yín
tẹ̀ka fún wọn ní ìdí ẹ̀dùn lójò ẹ̀dùn lóòrùn òun lẹ́bi wá tẹ̀ka fún wọn àwọn tẹ̀ka fún iná ni wọ́n wò yín rẹ̀ tó ń pa yín yìí o àwọn tẹ̀ ìdìbò yàn iná ni wọ́n wò yín rẹ̀ tí wọ́n ń pa yín yìí o tó yẹ kó rí bẹ́ẹ̀ sí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn sì ń pariwo fún yín pé àwọn bíbí wọn ò fẹ́ràn yín irọ́ ni wọ́n pa fún yín wọn ò fẹ́ràn yín irọ́ ni wọ́n pa fún yín ẹ̀kọ́ tí kún ò bẹ́ẹ̀ là ń pa àwọn ọ̀parọ̀ tó ti wá ṣẹlẹ̀ ní àbọ̀ ṣẹlẹ̀ nísìn tí ariwo tá ń pa ṣé kò ti máa ju òótọ́ ọ̀rọ̀ bọ̀ báyìí ariwo tá ń pa fún yín ṣé kò ti di òótọ́ ọ̀rọ̀ báyìí ẹ wò bí ó ṣe ń pa yín pakúpa ẹ wò bí ó ṣe ń pa yín pakúpa àwọn tẹ́ ẹ̀ tẹ̀ka fún tẹ́ ẹ̀ dìbò rẹ̀ sípò wọ́n wò yín rẹ wọ́n fọwọ́ lẹ́rán àbí ṣé ẹ ti rí pé àwọn pípù yìí ẹ̀mí yóò jọ wọ́n lójú ẹ̀mí kò jọ wọ́n lójú kankan kódà wọn ò ti rí rò àpò tí wọn nìkan ni wọ́n ń dùn àpò tí wọn nìkan ni wọ́n ń dùn ṣé ẹ ti wá rí nísìnyí ibi òótọ́ ọ̀rọ̀ ti fojú hàn báyìí ṣé ẹ ti wáyé pé òótọ́ ọ̀rọ̀ ó ti fi ojú hàn gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàrọ̀ oòjíire nílòpọ̀ àtìlẹ́yìn odi níbi tẹ́ bá ti ń wò wá ẹ bá wá pé ètò ìkọlọ dáadáa mo lérò pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóńdó onílẹ̀ tí wò lórí afọ́lẹ́ yẹn o àwọn mẹ́ta tí wọ́n pa lóńdó ní yàjòyàjò yìí òun lẹ̀ tí wò yẹn ara wọn ni ó gbé sórí ọ̀kadà yẹn abẹ́ ẹ̀rí táwọn aráàlú wọn yarí títì kàkà tí ayédá tí wọn tí ó jáde sí wọn tí ó bá wọn gbégbèsè bí wọ́n ṣe àwọn Fúlàní ò ṣe ní pa wọ́n mọ́ ọ̀fọ̀ wọn lẹ́yìn ẹ̀yin náà wò olùtọ́ lọ bí wọ́n ti pa àwọn èèyàn bíi 13 ní 4 local government nìyẹn o bí àwọn èèyàn ti fẹ̀ òwúrọ̀ náà ni o àgbọ̀ pẹ́kẹ́ lẹ́nu ayédá tí wọn àgbọ̀pẹ́lẹ̀ kankan sọ̀rọ̀ tí ìwà burúkú táwọn Fúlàní ìwú kí ló dé ṣé ẹ ti gbowó ẹ̀mí àwọn ọmọ Oǹdó lọ́wọ́ àwọn Fúlàní ni ṣé ẹ ti gbowó ẹ̀mí àwọn ọmọ Oǹdó lọ́wọ́ àwọn Fúlàní ni dẹ́ fi dákẹ́ tí wọ́n ti ń pa wọ́n ní gbèjègbèjọ tẹ́sí wò wọ́n hàn nígbà tó bá pa wọ́n tán àwọn gẹ́ wọlé fẹ́ ṣe gómìnà lórí àwọn gẹ́ wọlé fẹ́ darí ẹgbẹ́ bíi gómìnà Ondo State kí ló dé àti ń pariwo lọ́tún à ń pariwo lọ́sì ẹ̀yin yẹn wá ẹ̀yin là ń pariwo ìfún o ẹjẹ́ wake up kẹ́ẹ̀dí lójú ohun yín dìfẹ́ǹdì ara yín dìfẹ́ǹdì ara yín tẹ́ẹ̀bà dìfẹ́ǹdì ara yín àwọn Fúlàní yìí bí wọ́n sì mọ̀ pa wá lọ́wọ́ tí ń pa wá yìí o ẹ jẹ́ ká dìfẹ́ǹdì ara wa ẹ dìde gbogbo ẹ̀yin fìkìláńtẹ́ ẹ̀yin ẹlẹ́dẹ̀ àdúgbò ẹ sì kí ọ àdúgbò yín ẹ sì kí àdúgbò kọ̀ọ̀kan ẹ̀wọ̀n báwọn Fúlàní wà ẹ mọ̀ ká tó tẹ̀lé ká fọwọ́ lẹ́yìn ká mọ̀ àwọn Fúlàní ìran o tí ò ní pa wá tẹ́lẹ̀ Yorùbá o àwọn bíbí tẹ̀ ìdìbò rẹ̀ yìí wọn ò rí ti yín o kódà tí wọn bá pa yín nìlú tán pọ̀ kàn wá àpẹẹrẹ tí ń rí yìí o tó bá rí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wà lórí pàrọ̀ l'Ondo State ìgbésẹ̀ wo ni ayéta tí wọ́n gbé ẹni ká bí wọn léèrè ìgbésẹ̀ wo ló gbé gan ayédà tí wọn tó ń pariwo ìgbésẹ̀ wo ló gbé kí ló dé àti ìwé fún yín bàbá sẹ́ni gbòó pariwo bàbá akíndé pariwo gbé ẹ jẹ́ ká jáde kó lábẹ́ Nàìjíríà òun ló lè sọ problem ta nílẹ̀ Yorùbá tí a bá fi ìmọ̀ ṣọ̀kan tá a jáde kó lábẹ́ Nàìjíríà ogun pé wọ́n jí wa gbé wọ́n ń pa wá yóò dópin ẹ̀yin ìyẹn wa ẹ̀kọ́ tí kún àbí gbọ́dọ̀ òdodo ọ̀rọ̀ mọ́ ń kọ̀ ọ́ ní bọ́ fẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ àwọn tí máa ń pa ọ́ fún yín lẹ̀rẹ̀ mọ́ ń tẹ̀lé àwọn tí ìṣòro tó ọ̀rọ̀ yìí àwọn tó fẹ́ yẹ kó nù wàhálà bí wọ́n ṣe ń pa yìí àní làwọn kàkẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ tí kún ṣẹ́ẹ̀tì kò ní mọ̀ sílẹ̀ kẹ́ẹ̀ tí mọ̀ rí nìsín ṣé bójú à ń pa yìí sọ́wọ́ dáa tí báwọn Fúlàní ṣe ń pa yìí sọ́wọ́ dáa
só bójú mu ọmọ Yorùbá àwa ń pariwo tantan fún yín ẹ tètè jí lójú oorun yín kájọ fi ìmọ̀ ṣọ̀kan lórí ṣọ́ọ̀bù Yorùbá Nation tá a gbé dọ́wọ́ yìí kájọ fi ìmọ̀ ṣọ̀kan lórí ṣọ́ọ̀bù self determination táwọn bàbá wa emeritus Professor Banji Akíntóyè ń pariwo tantan sí ilé tí ẹ jẹ́ kájọ fi ìmọ̀ ṣọ̀kan lórí Yorùbá Nation tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn bàbá dami second of Yorùbá land tí wọ́n ń pariwo sí ilé tí òun ló ní dẹ́kun gbogbo aburú táwọn Fúlàní ìlú fún wa o òun ló ní dẹ́kun ẹ o ẹ má gbọ́rọ̀ sáwọn olóṣèlú lẹ́nu mọ́ ẹ kọ̀yìn sí wọn irọ́ tó ń pa fún yín láti jọ yìí ilé ìwọ̀n sì mọ́ pa fún yín lọ bẹ́ẹ̀ bá ti ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò sí ìmọ̀tọ́ fẹ́ ṣe fún yín o kò sí ìgbé ayé tó dákẹ́ tó fi wá ṣe fún yín o ẹ̀yin ni kẹ́ ẹ jára yín o ẹ̀yin ni kẹ́ ẹ gbá yín lẹ̀ lọ́wọ́ wọn ẹ jára yín kẹ́ ẹ gbá yín lẹ̀ lọ́wọ́ wọn àwa ń pariwo Yorùbá Nation nìkan ṣoṣo lọ́nà àbáyọ o sí gbogbo ọmọ Yorùbá o ká gba Yorùbá Nation òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ o tí gbogbo nǹkan ti ṣẹlẹ̀ sí wa o ẹ má kọ̀ tí ikún sí wa ọmọ ìyá yìí là ń ṣe àwa tá à ń pa Yorùbá Nation a mọ ìdí tá a fi ń pa Yorùbá Nation àwa tá à ń pa self determination ó nídìí tá a fi ń pa self determination ara ìdí ẹ̀ náà ilé ìjà ti rí yìí o ara ìdí ẹ̀ náà ti rí yìí o ṣé bó ṣe ń parí ìsọdúnwójú mu sọ tẹ́yìn lọ́rùn ṣé mi rí dùn sí ṣé mi rí dùn sí ọ̀sẹ̀ lóńdó lórí nìyẹn o àti ìmọ̀ ìlú tó ìṣẹ̀lẹ̀ sí báyìí o president sí wọn báyọ̀ wọn ò gbé ìta ní o di Oǹdó tó mú wàtà òun la rí o tẹ́bà sì gbàgbé ọ̀rọ̀ tí olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re wá sọ síta wípé gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn Fúlàní ní káàbù sí gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ní káàbù sí tẹ́bà gbàgbé àwọn tó máa rán létí tẹ́bà ti gbàgbé àwọn tó máa rán létí ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi ní sùn tẹ̀tẹ̀rẹ̀ ní gbogbo ibi tẹ́ bá wà abúlé ni o ẹni ìwé tẹ́ bá wà ẹ má sùn tẹ̀tẹ̀rẹ̀ ẹ sì kí ara yín ẹ protect ara yín lọ́wọ́ àwọn gbésùmọ̀mí yìí àwọn gbésùmọ̀mí yìí wọn ò mú léré fún wa o wọ́n fẹ́ pa wá tán ni o láti gbalẹ̀ lọ́wọ́ wa ni o wọ́n fẹ́ pa gbogbo ọmọ Yorùbá rẹ tán láti rí pé àwọn ìsọ ẹgbẹ́ à sí gbogbo ibi táwọn bá wà ní o ẹ̀yin ní ká mọ́tò tẹ́tẹ́rẹ́ o ẹ̀yin ní ká mọ́tò tẹ́tẹ́rẹ́ ẹ mọ́tò ká sùn tẹ́tẹ́rẹ́ gbogbo ẹ̀yin bàbá wa yìí mọ̀mọ́ wa tẹ́ wà lábúlé tẹ́ wà ní oko níbikíbi tẹ́ bá wà ẹ pé àwọn ọmọ yín jọ gbogbo àwọn ọmọ yín bóyá àwọn ọlọ́dẹ ni o bóyá àwọn fìgìláńtẹ́ ni o bóyá àwọn ọ̀ǹtà ni o ẹ pé ogun wọn jọ kí wọ́n á sì kí ọ yín níbi tí ẹ bá wà lábúlé tẹ bá wà nínú àbátẹ bá wà lọ́wọ́ àwọn Fúlàní yìí àjẹbẹ́ àwọn Fúlàní wọn ò ní dẹ́kun àti máa pa wá o wọn ò ní dẹ́kun àti máa pa wá o ọ̀rọ̀ tí olórí DSS sọ ẹ máa fi ẹlẹ́mú fún ọ fi sọ̀rọ̀ wípé ó ti jáde pé wọ́n ní kálukú dìfẹ́ǹdì ara ẹ̀ ọ̀nà táwọn náírà fi dìfẹ́ǹdì ara wa nìyẹn o ṣé ẹ ti gbọ́ èyí tá a ní ká mú wọ́n ti gbọ́ yín láàárọ̀ ìlélẹ́ yìí gbogbo ọmọ Yorùbá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Oǹdó òun la mú wọ́n ti gbọ́ yín o ó yí parọ́ èèyàn mẹ́ta l'Oǹdó láàárọ̀ yìí lónìí on the 9 inú oṣù kẹrin 2025 ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Tàfà Ìjàgùsì àti Ìgbàtòrò Àkúrẹ́ North ìṣẹ̀lẹ̀ o ó ní ìṣẹ̀lẹ̀ tá a mú wá fún yóò ní ìṣẹ̀lẹ̀ o ẹ jẹ́ ká bọ́ ta ká bẹ̀rẹ̀ protest lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ jáde ẹ fẹ̀hónú hàn sáwọn gọ́fúnà yìí ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀ sílé mọ́ ẹ jáde síta ẹ fẹ̀hónú hàn
ẹ̀fẹ̀ òun náà fún ìpàdé táwọn Fúlàní ń pa wá nílẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn Fúlàní àwọn olórí ibú gómìnà wa tó yẹ pé ẹ̀mí ìyàn dọwọ́ lójú ẹ jẹ́ kí wọ́n mọ bí ti ń dùn lọ́kàn tó ẹ jẹ́ kí wọ́n bí ti ń dùn lọ́kàn tó kí ló dé àṣìlúyà àṣì orílẹ̀-èdè ya àwọn kàbà ní ẹ̀dá táàyàn ti pò ọ̀dájú abiyamọ àwọn aláṣẹ rẹ̀ ti pò lórí akànyìn wọn síbẹ̀ lásán ni wọn ò rí tiwa rò ẹ̀mí wọn dọwọ́ lójú wọn bá pa wá tó kọ̀ kàn wá ṣé kò wá dá kápá lẹ́yìn wọn ẹ jẹ́ kápá lẹ́yìn wọn kájọ jà fún Yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ Yorùbá nation no going back self-determination is not a crime ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin ìjọ àgbáyé ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin ìjọ àgbáyé ẹ mọ̀ ẹ̀ka àwọn kan tún kò mọ yín wípé ìgbà fún self-determination after all àìsè kan náà àìsè máa sọ èdè wa yàtọ̀ síra wa ìmúra wa yàtọ̀ síra wa ẹ̀yin náà bí mo ti múra yìí ìmú ọmọ Yorùbá mo mú o ìmúra gẹ́gẹ́ bí Fúlàní o bẹ́ẹ̀ ni ìmúra gẹ́gẹ́ bí Ìgbò ẹ wo gọ̀bí mi ṣé kò ilé ọ̀yẹ́ mi tẹ́ bá yí mí tẹ́lẹ̀ fún ọmọ Yorùbá ni mí sẹ́ni ọmọ Yorùbá ni mí nǹkan tá a fi yàtọ̀ síra wa nìyẹn ayàtọ̀ síra wa pọ́nbélé ni ẹ̀mí ẹ̀ka ọ̀rọ̀ kó ti ti fún wa torí gbé wà Nàìjíríà ní òdì irọ́ ni o ó wà negotiable wà Nàìjíríà wà negotiable wà Nàìjíríà ó wà negotiable ẹ̀mí ẹ̀ka ọmọ ẹ̀ka máa tà yín tó má ti ń tẹ̀yìn tẹ́ bá gbọ́ ẹ̀tàn ìṣẹ̀dí ìṣẹ̀lẹ̀ nínú ọmọọ̀ṣẹ̀lẹ̀ sí lọ o tó bá ń tẹ̀yìn tẹ́ bá gbọ́ ẹ̀tàn wọn tẹ́ ti ń tẹ̀yìn wọn gọ́gọ́gọ́ bí wọ́n ṣe ń pa wá iná wọn pa wá lọ o àmọ́ tẹ́ bá kọ ẹ̀gbí tẹ́ ẹ̀ kọ́ ẹ̀gbí ṣẹ́ bí wọ́n ṣe ń pa wá tó gẹ́ káfíìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ káfíìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè àbọ̀ ló pẹ́ owó tá a wà láṣẹ Èdùmàrè ṣẹ́ni gbọ́ ló tù wá rárá o ilẹ̀ Yorùbá kò ní gbóná mọ́ wa o 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 àní jù báyìí lọ ẹsẹ̀ gan ni ó gbẹ̀mí padà Ìbíyẹmí Ọláìtàn Ìṣọ̀lá tó gbẹ̀mí mà sí Ìbíyẹmí TV ló mú ìròyìn wá sí ti gbogbo ọmọ Yorùbá káàkiri àbáláyé ẹ bá mi pé ìròyìn kọ́ lọ dáadáa káwọn èèyàn wa kí wọ́n lọ rí kí wọ́n lè bá mọ ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ló ń dò ní yàjóyàjó yìí kí wọ́n tún fẹ́ dá àwọn gbọ́ kí wọ́n dún àwọn rí ṣẹ̀dí gbọ́ ẹsẹ̀ gan ni ó jẹ́ fún ojúnú nìpọ̀ èyí tẹ̀ fi ń gbọ́ wa ìtí náà ní di ọwọ́ tẹ̀ fi bá wa pé ètò ìjófin lọ dáadáa ẹni fọwọ́n náà gbọ́mọ sí o àwa lámọ̀ wá bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà lámọ̀ dé bá